King Dr. Saheed Òṣùpá àwọn pípù yìí ó pààyàn sí lọ́rùn àwọn pípù yìí ó ṣèyàn léṣe sí lọ́rùn àwọn bọ́ìsì yìí wọ́n nẹ́yìn ilẹ̀ ní káwọn ọmọ owó èmi àlùwárà kí ọlọ́pàá mẹ́ta kiri wọ́n nẹ́yìn ilẹ̀ ní káwọn mú èmi àlùwárà kí ọlọ́pàá mẹ́ta tí wọ́n bá mọ̀ mú èmi àlùwárà kí ọlọ́pàá mẹ́ta àbí tí wọ́n ṣe èmi àlùwárà kí ọlọ́pàá mẹ́ta tí wọ́n ṣe mí léṣe ọ̀run yín yọ wá orúkọ yín náà ni wọ́n máa bo orúkọ yín jẹ́ ẹ má jẹ́ kó pààyàn sí lọ́rùn ẹ má jẹ́ owó ṣèyàn léṣe sí lọ́rùn ihun tí Ọlọ́run fi hàn mí òun ni mo jẹ́ nítorí pé àgbékalẹ̀ bí mo sì gbé kalẹ̀ ó lè jọ pé òun ní bí gbogbo èèyàn nínú àgbékalẹ̀ bí mo sì gbé kalẹ̀ àmọ́ bára sí ta mí torí inú ẹni tó nífẹ̀ẹ́ yín jù King Dr. Saheed Òṣùpá ẹni tó nífẹ̀ẹ́ yín jù èmi àlùwárà kí ọlọ́pàá mẹ́ta ni mo fi ẹ̀mí mi búra ohun tí mo rí nìyẹn ẹ mọ̀ wà tó bá ṣe pé ẹ̀yin lẹ ní kó ọmọ wá mi kí ẹ sọ̀rọ̀ ẹ jáde síta kẹ́ ẹ sọ̀rọ̀ wípé kó ọmọ wá mi kí mọ́ tẹ bá fẹ́ rí èmi àlùwárà kí ẹrin fáìtì mi wàláì mo fi ẹ̀mí mi búra mo fi jẹ́ kẹsùn Ọlọ́run búra máa wá bá yín níbi tẹ bá wà gbogbo ohun tẹ bá ní kí n fi búra lérí ohun tí mo rí yẹn ni màá fi búra kò sí ohun tí n lè fi búra tí wọ́n bá búra tẹ́ ohun tó bá wù yín kẹsẹ̀ fún mi bí tó bá wù yín kẹ gbé mi lọ àmọ́ ohun tẹ́mi àlùwárà kí ọlọ́pàá mẹ́ta tọ́lọ́run fi hàn mí òun ni mo sọ nítorí ìfẹ́ kú yín ògo níyìn ògo yín sì bọ̀rọ̀ wọ mi láyéláyé ìràwọ̀ yín ọ̀bọ̀rọ̀ wọ̀kùn bọ̀rọ̀ kú kò òjijì láyéláyé Ọlọ́run ò sí ní járe pẹ̀lú ògo ọgbọ̀n ọdún gbọ̀ngbọ̀n òkè gbọ̀ngbọ̀n ogún ọdún gbọ̀ngbọ̀n òkè gbọ̀ngbọ̀n ilé ẹ̀mọ̀ sọ̀pọ̀ ọdún láyé ni àwọn pípù yìí wọ́n ti fẹ́ ṣèyàn léṣe sí yín lọ́rùn orúkọ yín náà sì láyé ọmọ dárúkọ káàkiri tó bá ṣe mí léṣe o King Dr. Saheed Òṣùpá jáde kẹ́ sọ̀rọ̀ tó bá ṣe pẹ́yìn lẹ́ni kó ọmọ wá mi kiri ẹni kó ọmọ wá mi kiri mọ́ ẹ̀yìn fáìtì mi àlùwárà kí ọlọ́pàá mẹ́ta máa wá búra máa bá yín bí tẹ́ bá wá máa wá ṣe búra fún yín lérí ihun tí mo rí yẹn ihun tí mo rí tọ́lọ́run fi hàn mí tó dá mi lójú ni mo sì mọ̀ pé ó jí sí Ọlọ́run àkàndá Ọlọ́run lẹ́yìn náà Ọlọ́run ó ti fi nǹkan náà hàn yín àmọ́ kò yí ọ̀pọ̀lọpọ̀ tó kẹ́ ń sọ ohun tó wù wọ́n kí tó kẹ́ ń sọ dáadáa kí tó kẹ́ ń ṣépè lẹ́nu kiri tí wọ́n nífẹ̀ẹ́ yín tó wá ní èmi àlùwárà kí mo nífẹ̀ẹ́ yín jù ó fi Ọlọ́run búra kì í ṣe pé bóyá ọ̀rọ̀ kìíní tẹ bá dérí fóònù mi tẹ ń tu gbogbo mísíkì tẹ bá ń bẹ ojú mísíkì Saheed Òṣùpá lọ orin yín náà lẹ́ẹ̀bá ń bẹ King Dr. Saheed Òṣùpá ẹ sọ fáwọn tí wọ́n ń wá mi kiri tó bá ti pẹ́yìn kọ́ lẹ́rẹ́ wọn ẹ jáde kẹ́ ẹ sọ̀rọ̀ ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé ẹ̀yin ọ̀rẹ́ wọn ń sẹ́ kọ́mọ́ sèyàn léṣe sí yín lọ́rùn o kọ́mọ́ pààyàn sí yín lọ́rùn o King Dr. Saheed Òṣùpá ìrànlọ́kù sí yín o tó rẹ̀ yín kúkú òjijì o pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀sìn níríkú ọmọ ẹ̀ níríkú aya àmọ́ ohun tí mo rí kẹ́ ẹ lè fi ṣe sàárà ìgbà tí ń náni tí ó súnmọ́ yín lọ́dọ̀ tí mo lè pè tí ń fi ṣàlàyé fún kọ́ bá ń ṣàlàyé fún yín ń pé kẹ́ ẹ fi ṣe sàárà iná ẹ̀ ni mo fi ṣe ohun tí mo ṣe hùn ni mo fi sọ táyé tí ń bọ̀lọ̀ wá rí nǹkan kí n mọ̀ sọ ṣé táburú bá ṣẹlẹ̀ láwàṣẹ̀ mọ́ sọ pé àti ti rí nǹkan yẹn àṣọ o àwọn tí wọ́n mọ̀ ń rí ẹ̀yin tẹ́ mọ̀ ń rí aburú sí yẹn tẹ́ ní sọ tó ṣe pé ó dìgbà tí aburú yẹn bá ṣẹlẹ̀ tán lẹ́ẹ̀ tó máa ń sọ pé àmọ́ sì ti rí kinní yẹn kò ní dáa fún gbogbo yín kò ní dáa fún gbogbo ẹ̀yin ẹ̀dá bẹ́ẹ̀ èmi èsì ẹ̀dá bẹ́ẹ̀ tí mo bá rí nǹkan sí yẹn bójú oore ni màá sọ yóò sì rí bẹ́ẹ̀ bó bá jẹ́ nǹkan mìíràn ni abọ́lọ̀ sọ́kẹ́ ni yóò ṣe sàárà ohun tó jẹ́ kí n sọ ní nífẹ̀ẹ́ yín ni mo ní ìfẹ́ tí mo ní sí yín ló jẹ́ kí n sọ mi ò ro kúrò yín ẹni ó bá ro kúrò yín yóò kù tọmọtọmọ yóò kù tayàtayà mi ò ro kúrò yín wàláì. King Dr. Saheed Òṣùpá àwọn pípù yìí ó pààyàn sí lọ́rùn àwọn pípù yìí ó ṣèyàn léṣe sí lọ́rùn àwọn bọ́ìsì yìí wọ́n nẹ́yìn ilẹ̀ ní káwọn ọmọ owó èmi àlùwárà kí ọlọ́pàá mẹ́ta kiri wọ́n nẹ́yìn ilẹ̀ ní káwọn mú èmi àlùwárà kí ọlọ́pàá mẹ́ta tí wọ́n bá mọ̀ mú èmi àlùwárà kí ọlọ́pàá mẹ́ta àbí tí wọ́n ṣe èmi àlùwárà kí ọlọ́pàá mẹ́ta tí wọ́n ṣe mí léṣe ọ̀run yín yọ wá orúkọ yín náà ni wọ́n máa bo orúkọ yín jẹ́ ẹ má jẹ́ kó pààyàn sí lọ́rùn ẹ má jẹ́ owó ṣèyàn léṣe sí lọ́rùn ihun tí Ọlọ́run fi hàn mí òun ni mo jẹ́ nítorí pé àgbékalẹ̀ bí mo sì gbé kalẹ̀ ó lè jọ pé òun ní bí gbogbo èèyàn nínú àgbékalẹ̀ bí mo sì gbé kalẹ̀ àmọ́ bára sí ta mí torí inú ẹni tó nífẹ̀ẹ́ yín jù King Dr. Saheed Òṣùpá ẹni tó nífẹ̀ẹ́ yín jù èmi àlùwárà kí ọlọ́pàá mẹ́ta ni mo fi ẹ̀mí mi búra ohun tí mo rí nìyẹn ẹ mọ̀ wà tó bá ṣe pé ẹ̀yin lẹ́ni ní kó ọmọ wá mi kí ẹ sọ̀rọ̀ ẹ jáde síta kẹ́ ẹ sọ̀rọ̀ wípé kó ọmọ wá mi kí mọ́ tẹ bá fẹ́ rí èmi àlùwárà kí ẹrin fáìtì mi wàláì mo fi ẹ̀mí mi búra mo fi jẹ́ kẹsùn Ọlọ́run búra máa wá bá yín níbi tẹ bá wà gbogbo ohun tẹ bá ní kí n fi búra lérí ohun tí mo rí yẹn ni màá fi búra kò sí ohun tí n lè fi búra tí wọ́n bá búra tẹ́ ohun tó bá wù yín kẹsẹ̀ fún mi bí tó bá wù yín kẹ gbé mi lọ àmọ́ ohun tẹ́mi àlùwárà kí ọlọ́pàá mẹ́ta tọ́lọ́run fi hàn mí òun ni mo sọ nítorí ìfẹ́ kú yín ògo níyìn
ògo yóò sì bọ̀rọ̀ wọ mi láyéláyé, ìràwọ̀ yóò bọ̀rọ̀ wọ ọkùn, ẹ bọ̀rọ̀ kú kò òjijì láyéláyé. Ọlọ́run ò sì ní járe pẹ̀lú ògo ọgbọ̀n ọdún gbọ̀ngbọ̀n òkè gbọ̀ngbọ̀n ogún ọdún gbọ̀ngbọ̀n òkè gbọ̀ngbọ̀n ilé ẹ̀mọ̀ sọ̀pọ̀ ọdún láyé ni. Àwọn pípù yìí wọ́n ti fẹ́ ṣèyàn léṣe sí yín lọ́rùn. Orúkọ yín náà sì láyé ọmọ dárúkọ káàkiri tó bá ṣe mí léṣe o. King Dr. Saheed Osupa jáde kẹ́ sọ̀rọ̀ o. Tó bá ṣe pẹ́yìn lẹ́ni kọ́ ọmọ wá mi kiri, ẹni kọ́ ọmọ wá mi kì í mọ́, ẹ̀yìn fáìtì mi Àlùwárà kí ọlọ́pàá mẹ́ta máa wá búra, máa bá yín bí tẹ́ bá wá, máa wá ṣe búra fún yín lérí ihun tí mo rí yẹn. Ihun tí mo rí tọ́lọ́run fi hàn mí tó dá mi lójú ni. Mo sì mọ̀ pé ó jí sí Ọlọ́run àkàndá Ọlọ́run lẹ́yìn náà. Ọlọ́run ó ti fi nǹkan náà hàn yín. Àmọ́ kò yí ọ̀pọ̀lọpọ̀ tó kàn ń sọ ohun tó wù wọ́n, kí tó kàn ń sọ dáadáa, kí tó kàn ń ṣépè lẹ́nu kiri. Tí wọ́n nífẹ̀ẹ́ yín tó wá ní. Èmi Àlùwárà kí mo nífẹ̀ẹ́ yín jù, ó fi Ọlọ́run búra, kì í ṣe pé bóyá ọ̀rọ̀ kìíní. Tẹ́ bá dérí fóònù mi tẹ́ ń tu gbogbo music tẹ́ bá ń bẹ ojú music Saheed Osupa lọ. Orin yín náà lẹ́ẹ̀ bá ń bẹ. King Dr. Saheed Osupa ẹ sọ fáwọn tí wọ́n ń wá mi kiri. Tó bá ti pẹ́yìn kọ́ lẹ́rẹ́ wọn, ẹ jáde kẹ́ ẹ sọ̀rọ̀. Ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé ẹ̀yin ọ̀rẹ́ wọn ń sẹ́. Kọ́mọ́ sèyàn léṣe sí yín lọ́rùn o, kọ́mọ́ pààyàn sí yín lọ́rùn o. King Dr. Saheed Osupa ìrànlọ́kù sí yín o, tó rẹ̀ yín kúkú òjijì o. Pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀sìn níríkú ọmọ ẹ̀ níríkú aya. Àmọ́ ohun tí mo rí kẹ́ ẹ lè fi ṣe sàárà ìgbà tí ń nẹ́ni tí ó súnmọ́ yín lọ́dọ̀ tí mo lè pè tí ń fi ṣàlàyé fún kọ́ bá mi ṣàlàyé fún yín ń pé kẹ́ ẹ fi ṣe sàárà iná ẹ̀ ni mo fi ṣe ohun tí mo ṣe hùn ni mo fi sọ sáyè tí ń bọ̀lọ̀ wá rí nǹkan kí n mọ̀ sọ ṣé táburú bá ṣẹlẹ̀ láwàṣẹ̀ mọ́ sọ pé àti ti rí nǹkan yẹn àṣọ o. Àwọn tí wọ́n mọ̀ ń rí ẹ̀yin tẹ́ mọ̀ ń rí aburú tẹ́ mọ̀ ń rí aburú sí yẹn tẹ́ ní sọ tó ṣe pé ó dìgbà tí aburú yẹn bá ṣẹlẹ̀ tán lẹ́ẹ̀ tó máa ń sọ pé àmọ́ sì ti rí kinní yẹn kò ní dáa fún gbogbo yín, kò ní dáa fún gbogbo ẹ̀yin ẹ̀dá bẹ́ẹ̀. Èmi èsì ẹ̀dá bẹ́ẹ̀ tí mo bá rí nǹkan sí yẹn bójú oore ni màá sọ yóò sì rí bẹ́ẹ̀. Bó bá jẹ́ nǹkan mìíràn ni abọ́lọ̀ sọ́kẹ́ ni yóò ṣe sàárà. Ihun tó jẹ́ kí n sọ ní ìfẹ́ yín ni mo ní, ìfẹ́ tí mo ní sí yín ló jẹ́ kí n sọ. Mi ò ro kúrò yín, ẹni ó bá ro kúrò yín yóò kú tọmọtọmọ yóò kú tayàtayà. Mi ò ro kúrò yín wàláhì. King Dr. Saheed Osupa àwọn pípù yìí ó pààyàn sí yín lọ́rùn o. Àwọn pípù yìí ó ṣèyàn léṣe sí yín lọ́rùn. Àwọn bọ́ìsì yìí wọ́n náà yín lẹ ní káwọn ọmọ wé mi Àlùwárà kí ọlọ́pàá mẹ́ta kiri. Wọ́n náà yín lẹ ní káwọn mú èmi Àlùwárà kí ọlọ́pàá mẹ́ta. Tí wọ́n bá mọ̀ mú èmi Àlùwárà kí ọlọ́pàá mẹ́ta àbí tí wọ́n ṣe èmi Àlùwárà kí ọlọ́pàá mẹ́ta tí wọ́n ṣe mí léṣe ọ̀run yín yọ wá orúkọ yín náà ni, orúkọ yín náà ni. Wọ́n máa bo orúkọ yín jẹ́, ẹ má jẹ́ kó pààyàn sí lọ́rùn, ẹ má jẹ́ wo ṣèyàn léṣe sí lọ́rùn o. Ihun tí Ọlọ́run fi hàn mí òun ni mo jẹ́ nítorí pé àgbékalẹ̀ bí mo sì gbé kalẹ̀ ó lè jọ pé òun ní bí gbogbo èèyàn nínú. Àgbékalẹ̀ bí mo sì gbé kalẹ̀ àmọ́ bára sí ta mí torí inú ẹni tó nífẹ̀ẹ́ yín jù King Dr. Saheed Osupa ẹni tó nífẹ̀ẹ́ yín jù èmi Àlùwárà kí ọlọ́pàá mẹ́ta ni mo fi ẹ̀mí mi búra. Ohun tí mo rí nìyẹn. Ẹ mọ̀ wà tó bá ti pé ẹ̀yin lẹ ní kó ọmọ wá mi kí ẹ sọ̀rọ̀ ẹ jáde síta kẹ́ ẹ sọ̀rọ̀ wípé kó ọmọ wá mi kí mọ́. Tẹ́ bá fẹ́ rí èmi Àlùwárà kí ẹ̀yin fáìtì mi wàláhì mo fi ẹ̀mí mi búra, mo fi jẹ́ kí sọ Ọlọ́run búra. Máa wá bá yín níbi tí tẹ́ bá wà, máa wá bá yín níbi tẹ́ bá wà. Gbogbo ohun tẹ́ bá ní kí n fi búra lérí ihun tí mo rí yẹn ni màá fi búra, kò sí ohun tí n lè fi búra. Tí wọ́n bá búra tẹ́ ihun tó bá wù yín kẹ́ ṣe fún mi, bí tó bá wù yín kẹ́ gbé mi lọ. Àmọ́ ihun tèmi Àlùwárà kí ọlọ́pàá mẹ́ta tọ́lọ́run fi hàn mí òun ni mo sọ nítorí ìfẹ́ kú yín, ògo ni yín, ògo yín ò sì bọ̀rọ̀ wọ mi láyéláyé, ìràwọ̀ yín ò bọ̀rọ̀ wọ ọkùn, ẹ bọ̀rọ̀ kú kò òjijì láyéláyé. Ọlọ́run ò sì ní járe pẹ̀lú ògo ọgbọ̀n ọdún gbọ̀ngbọ̀n òkè gbọ̀ngbọ̀n ogún ọdún gbọ̀ngbọ̀n òkè gbọ̀ngbọ̀n ilé ẹ̀mọ̀ sọ̀pọ̀ ọdún láyé ni. Àwọn pípù yìí wọ́n ti fẹ́ ṣèyàn léṣe sí yín lọ́rùn o. Orúkọ yín náà sì láyé ọmọ dárúkọ káàkiri tó bá ṣe mí léṣe o. King Dr. Saheed Osupa jáde kẹ́ sọ̀rọ̀ o. Tó bá ṣe pẹ́yìn lẹ ní kó ọmọ wá mi kiri, ẹni kó ọmọ wá mi kì í mọ́, ẹ̀yin fáìtì mi Àlùwárà kí ọlọ́pàá mẹ́ta máa wá búra, máa bá yín bí tẹ́ bá wá, máa wá ṣe búra fún yín lérí ihun tí mo rí yẹn. Ihun tí mo rí tọ́lọ́run fi hàn mí tó dá mi lójú ni. Ó sì mọ̀ pé ó jí sí Ọlọ́run àkàndá Ọlọ́run lẹ́yìn náà. Ọlọ́run ó ti fi nǹkan náà hàn yín. Àmọ́ kò yí ọ̀pọ̀lọpọ̀ tó kàn ń sọ ohun tó wù wọ́n, kí tó kàn ń sọ dáadáa, kí tó kàn ń ṣépè lẹ́nu kiri. Tí wọ́n nífẹ̀ẹ́ yín tó wá ní. Èmi Àlùwárà kí mo nífẹ̀ẹ́ yín jù, ó fi Ọlọ́run búra, kì í ṣe pé bóyá ọ̀rọ̀ kìíní. Tẹ́ bá dérí fóònù mi tẹ́ ń tu gbogbo music tẹ́ bá ń bẹ ojú music Saheed Osupa lọ. Orin yín náà lẹ́ẹ̀ bá ń bẹ. King Dr. Saheed Osupa ẹ sọ fáwọn tí wọ́n ń wá mi kiri. Tó bá ti pẹ́yìn kọ́ lẹ́rẹ́ wọn ẹ jáde kẹ́ ẹ sọ̀rọ̀. Ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé ẹ̀yin ọ̀rẹ́ wọn ń sẹ́ kọ́mọ́ sèyàn léṣe sí yín lọ́rùn o, kọ́mọ́ pààyàn sí yín lọ́rùn o. King Dr. Saheed Osupa ìrànlọ́kù sí yín o, tó rẹ̀ yín kúkú òjijì o. Pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀sìn níríkú ọmọ ẹ̀ níríkú aya. Àmọ́ ohun tí mo rí kẹ́ ẹ lè fi ṣe sàárà ìgbà tí ń nẹ́ni tí ó súnmọ́ yín lọ́dọ̀ tí mo lè pè tí ń fi ṣàlàyé fún kọ́ bá mi ṣàlàyé fún yín ń pé kẹ́ ẹ fi ṣe sàárà iná ẹ̀ ni mo fi ṣe ohun tí mo ṣe hùn ni mo fi sọ sáyè tí ń bọ̀lọ̀ wá rí nǹkan kí n mọ̀ sọ. Ṣé táburú bá ṣẹlẹ̀ láwàṣẹ̀ mọ́ sọ pé àti ti rí nǹkan yẹn àṣọ o. Àwọn tí wọ́n mọ̀ ń rí ẹ̀yin tẹ́ mọ̀ ń rí
aburú tẹ́ ẹ mọ́ ń rí aburú sí yẹn tẹ́ ẹ ní sọ tó ṣe pé ó dìgbà tí aburú yẹn bá ṣẹlẹ̀ tán lẹ́ẹ̀ tó máa ń sọ pé àmọ́ sì ti rí kinní yẹn kò ní dáa fún gbogbo yín kò ní dáa fún gbogbo ẹ̀yin ẹ̀dá bẹ́ẹ̀ èmi èsì ẹ̀dá bẹ́ẹ̀ tí mo bá rí nǹkan sí yẹn bójú oore ni màá sọ yóò sì rí bẹ́ẹ̀ bó bá jẹ́ nǹkan mìíràn ni abọ́lọ̀sọ́kẹ́ ni yóò ṣe sàárà ohun tó jẹ́ kí n sọ ní nífẹ̀ẹ́ yín ni mo ní ìfẹ́ tí mo ní sí yín ló jẹ́ kí n sọ mi ò ro kúrò yín ẹni ó bá ro kúrò yín yóò kú tọmọtọmọ yóò kú tayàtayà ń ro kúrò yín wàláhì